Ekale at the Timwa. This is Crossbog XTV. Don't forget to subscribe, like, and share. Lórí ọ̀rọ̀ Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin àti Olúwo tó di yánpọnyánrin lórí íńtánẹ́ẹ̀tì. Bàbá Akeugba Gold ti wá jáde báyìí o láti wá yànnàná gbogbo àwọn ọ̀rọ̀ rògbòdìyàn tó ń lọ. Lórí pé wọ́n ní Aláàfin ju Ọọ̀ni lọ, Ọọ̀ni ju Aláàfin lọ, èmi ju ẹwọ ojú mi tó ń lọ láàrin àwọn ọba, wọn ní kó dẹ́kun o. Then wọ́n ní àti àwọn tó ń sọ̀rọ̀ tó ní gbogbo àwọn ará Ọ̀yọ́ pé Fúlàní ni wọ́n. Bàbá ìbínú tán rẹpẹtẹ ni o. Ẹ jọ̀ọ́ jẹ́ ká gbọ́ àlàyé lẹ́nu Bàbá Akeugba Gold. Lórí eré ọ̀yìn abẹ kò sí ènìyàn tí tóbi kọjá ìlú ni wọ́n á pè mẹ́ ẹ lára ló jẹ́ kí n appreciate gbogbo ẹni tí a ń pè mí. Ẹ má jẹ́ kí àwọn èèyàn máa fi nǹkan rẹ̀ yín là nítorí ọ̀rọ̀ ìlú ó ká mi lára ni. Nígbà ẹnìkan jáde tó ní Fúlàní ni gbogbo ẹni tí ń bẹ lọ́yọ̀ọ́. Àwa rí àwọn tọ́rọ̀ kàn tí wọ́n jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ agbóhùnsáfẹ́fẹ́, àwọn tí wọ́n kì í sọmọ Ọ̀yọ́ ni wọ́n ń gbèjà. Bẹ́ẹ̀ ó dẹ̀ ti wà lẹ́jẹ̀ ló wà ní tèmi. Ìlú Ọ̀yọ́, ìlú Ìbàdàn, ibi tí wọ́n ti bí mi àti bí mo ti soríire, mi ò ń gbà kéèyàn bá mi fi ṣeré. Ẹnujọ́ mẹ́ta ìtọ́lọ́mọ olórin Sàásùtọ́ tanu bá ìlú Ìbàdàn àtọ̀yọ́. Ẹ rí bí mo ṣe fọ́n síta. Èmi kì í gbà kó ló ṣe yẹ̀yẹ́ ìlú tèmi ń gbà tèmi ọ̀ yẹ̀yẹ́ ìlú tiẹ̀. Mo máa ń látàyé tí mo ti lajú bá Ọ̀yọ́, kò sí ọba tí mo bá níbẹ̀ tí mi ò ń gbé tóbi o. Ńlọ́fà bàbá wa Adéyẹmí, Ọlọ́run kó yọ́nú sábọ̀. Àmín. Tí ọ̀tẹ̀ bá dìde lára àwọn wákàtí mo máa ń dá ọ̀kan nínú ẹ̀ ni pé bàbá Aláàfin kò ṣeé rí fín. Ṣeré fẹ́. Ikú bàbá yèyé kò ṣeé dìtẹ̀. Kò ṣeé dìtẹ̀. Bàrẹ́ ni tó dìtẹ̀ máa dú Lámídì. Ọba Lámídì. Aráàyè ẹ fún wọn lágbo mu nítorí wípé wọ́n fẹ́ gbóná. Aráyé ẹ fún wọn lágbo mu. Àmọ́ nísìn ikú bàbá yèyé kò ṣeé rí Kò fín. ṣeré fẹ́. Ọba Akeem ẹlẹ́wù ẹ̀tù kò ṣeé dìtẹ̀. Kò ṣeé dìtẹ̀. Bàrẹ́ ni tó dìtẹ̀ mẹ́lẹ́wù ẹ̀tù. Aráàyè ẹ fún wọn lágbo mu nítorí wípé wọ́n fẹ́ gbóná. Aráyé ẹ fún wọn lágbo mu. Ikú bàbá ó máa ń yà mí lẹ́nu gbogbo ilẹ̀ Yorùbá bá a ṣe máa ń sọ̀rọ̀ lù lọrin. Àwọn nǹkan méjì kan bẹ tó yẹ kí ilẹ̀ Yorùbá ọkọ lára lù lọrin. Kò sí ọmọ ìlú Ìlọrin tó rí tí ò ní fẹ́ràn ìlú ẹ̀dín. Ó lè máa níwà míì lọ́wọ́ bẹ́ẹ̀ tó bá dọ̀rọ̀ lù kò ní fi lú ẹ̀ pamọ́. Ẹlẹ́ẹ̀kejì, ó lè jẹ́ pọ́ba ìlú Ìlọrin ni wọ́n ń tẹnu bá lórí afẹ́fẹ́ báyẹn, yéé íńtánẹ́ẹ̀tì ó ti lànà. Ẹ rí bí a ṣe ń kí ọba ìlú Ìlọrin pẹ̀lú respect tó ga jù. Wọ́n á pariwo séwù lẹ́ẹ̀mẹ́ta, wọ́n kúnlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, wọ́n tó déwájú ọba ìlú Ìlọrin. Ẹ̀yin tẹ́ wá lẹ́yìn lẹ́jẹ́ Yorùbá, ọba ìlú yín wò lẹ́pẹ́lẹ́. Ó kálukú yẹ̀yẹ́ ọba ní. Ẹ gbé àwọn ọba tó bá jẹ́ ọba tí kì í ṣẹ̀sìn tiẹ̀, Ọlọ́run ní ó bi léèrè. Níwọ̀n ìgbà tí ń bẹ lólórí ìlú yẹn fún wọn ní ọ̀nà wọn, ẹ respect àwọn ọba ilẹ̀ Yorùbá. Tẹ́ bá lọ wo àwọn antecedent mi, àwọn tí mo ti ṣe sẹ́yìn, èmi kì í gbà kẹ́nìkan kan yẹ̀yẹ́ ọba ilẹ̀ Yorùbá. Ọmọ ṣe kọ̀ mọ́ ṣe, ètò wà pẹ̀lú àwa nìyẹn. Àwa la máa gbìyànjú láti tọ́ wọn sọ́nà. Èmi tí mo bá lè jà fún gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá, wọ́n á ní lè jà fọ́ba ìlú tèmi, kí ló fẹ́ kọlù mí? Wọ́n yẹ̀yẹ́ yín, wọ́n drag yín. Tí wọ́n bá drag mi nítorí ẹ̀sìn Ọlọ́run, torí kí ló yẹ wọ́n fi drag mi? Tí wọ́n bá drag mi nítorí ìlú mi, torí kí ló yẹ kán fi drag mi? Mi ò kí ń ṣe ọmọ àlè Ọ̀yọ́. Ìlú mi kejì tí mo ní ní ìlú Ìbàdàn, mi ì dẹ̀ fi méjèèjì bá anybody ṣeré. Ibi wọ́n ti bí mi àti bí Ọlọ́run ti pè láàyè mi, torí ńjọ́ wọ́n ti bí mi 90% ayé mi ìlú Ìbàdàn ni. Ibẹ̀ náà lọ́lọ́run sì ti ní kí n rí oore. Ayé tí mọ̀ mí láàfáà, ìlú Ìbàdàn ní star mi ti jẹyọ ní 18 láti 1980 something ni mo ti ń jẹ́ lúwàsí. Nígbà tó di 1990 something mo di oníwàásí lórí program Ẹ̀dìdì Ẹmúsàárì jẹ́ tá à ń ṣe tí bàbá Amúfúlání ń sponsor ní 1990 ni mo láyé lórí rédíò YO. Tẹ́ pé rédíò ilẹ̀ Yorùbá ò fẹ́ pé mẹ́rin nígbà náà. Rédíò YO lọ popular jù ní gbogbo ilẹ̀ Yorùbá ni mo ti ń jẹ́ ọ̀kan nínú àwọn tí wọ́n ń dájọ́ Ẹ̀dìdì Ẹmúsàárì jẹ́. Ní late 90 ni mo ti ń jà
fún bàbá wa Adédìbú Olóòṣà Mọ̀lété wáàsí mi ni bàbá rí tí wọ́n fẹ́ràn níjọ́ tí ògo yẹn wà búyọ tààrà ní 1993 tí bàbá ṣe birthday kan ní ọjà Aba nílé Olúpòyí ní family house wọn gbogbo títí ọjà Aba yẹn ni wọ́n blọọkù lọ́dún náà lọ ní Màpó. Bàbá wa ní gbogbo ìmáàmù tó pàtàkì ńlẹ̀ Yorùbá lọ́wọ́ àbẹ́jọ́ náà lọ. Bàbá wa ní ọmọ mi àfáà ìwọ ni kò wáàsí fún mi níjọ́ náà. Ìjọ yẹn ni mo ti bẹ̀rẹ̀ lọ́lọ́run ti fi mí ṣe sábàbí gíga. Ní 2003 lóore yẹn wá bẹ̀rẹ̀ sí bú tó ti bẹ̀rẹ̀ láti late 80 làwa lòdì ní. Ẹnìkan bá ní òun la ẹ sábàbí gíga rẹ̀ ń bọ́ lọ́wọ́ àǹgbà náà mélòó ló ń gan lásìkò ìgbà náà. Ọlọ́run rán Adédìbú sí mi ó jíṣẹ́, Ọlọ́run rán Aláàfin Adéyẹmí sí mi ó jíṣẹ́, Ọlọ́run rán Ààrẹ Arísekọ́lá Ààrẹ Agadagudu rahimahullah, Ọlọ́run kó bá ń kẹ́ gbogbo wọn jẹ́ iṣẹ́ tààrà. Àní bí abíní làbá máa gbé ibi afẹ́ ní lójú o. Ibi abíní làbá máa gbé ibi afẹ́ ní lójú o. Ẹ wá rí àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ lù mí ni mò ń sọ. Ìrìn àjò ọba Abdulhakeem Ọwọ́adé lọ sí Abuja orí mi wọ́ọ́ká òkè nígbà tí President Tinubu ti ń shower encomium nínú speech ẹ̀ gbogbo bí Tinubu ṣe àdírẹ́sì Aláàfin tó adli ló fi pè ní Aláàfin Ọ̀yọ́. Ẹ lọ study speech yẹn one of the foremost king of our race Southwest ó ń pe gbogbo nǹkan yẹn mọ́ lára àwọn náà ni wọ́n ṣàtúnṣe tí ń lọ láàrin àwọn bàbá wa bẹ́ẹ̀ tó fún ní due honour. Ọwọ́ ní ọba Abdulhakeem Ọwọ́adé yìí rẹ́kọ̀dù tó fi sílẹ̀ ní Canada gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n bá ń kọjá ń bẹ̀ wọ́n á máa bá orí pa dáadáa rẹ̀. Ẹ wo recommendation tó lágbára. Bàbá President Tinubu Ọlọ́run ní tìyín wo. Àmín. Ọlọ́run ó wàá rọ ẹkọ́nọ́mì Nàìjíríà fún yín. Àmín. Ẹ̀yin náà lẹ́ẹ̀ṣẹ̀ tí ó fi rọ̀ tí ó wàá dáa ju bí gbogbo wa ṣe rò lọ. Àmín. Lábàríkà Al-Qur'an. Àmín. Adúpẹ́ lọ́dọ̀ bàbá wa ọba Olúwo of Ìwó bàbá wa Abdulrasheed sàdánkátà yín ìfẹ́ tí ń bẹ láàrin Ìwó àti Ìwó àti Ọ̀yọ́ láti time immemorial ẹ sì kíìpù ẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ló yẹ kájọ ṣọ̀kan tí ò bá sí oríṣiríṣi nǹkan tí ń yí wọ̀. Bàbá wa Abdulrasheed Ọlọ́run san yín lẹ́san dáadáa. Àmín. Bákan náà bàbá wa Sultan Sokoto ẹ wo àpọ́nlé tí wọ́n fún ọba ìlú tèmi bọ́ba ìlú tí ọba jọ lójú tèmi jọ mí lójú bẹ́ẹ̀ mi ṣe bọ̀ nìyẹn lọ wádìí tipẹ́tipẹ́ o lè sọ̀rọ̀ lú mi èmi náà ni mo sábà jáde o lè sọ̀rọ̀ ọba lú mi èmi náà lọ́ba tí máa fún ọ lésì. Àmẹ́lẹ̀ yìí mi ì fún anybody lésì àlàyé ọ̀rọ̀ ni mo ṣe ẹni tó bá wá ní mo rọ́ǹgì ó lè sọ nǹkan tó bá wù I don't care nítorí ìlú mi you can drag me to any length I don't care. Tèmi ni pé mẹ́nu kúrò lórí ọba ìlú mi ó tó gẹ́ tí wọ́n bá ní nǹkan tó yí tó ní bí nǹkan bá tó téèyàn bá tètè dákẹ́ bí èèyàn bá pẹ́ lórí mi kí mi èsìnkéṣin á padà bá yẹn bẹ̀ o òun kálukú ló nílùú tiẹ̀. Bàbá Aláàfin kò ṣeé rí fẹ́. Kò ṣeé rí fẹ́. Ikú bàbá yèyé kò ṣeé dì. Kò ṣeé dì tẹ́. Bárẹ̀ ni tó di tẹ̀mẹ̀lẹ̀ wù ẹ́ tù. Àráyé ẹ fún wọn lágbòmù nítorí wípé wọ́n fẹ́ gbóná. Àráyé ẹ fún wọn lágbòmù. Ó tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba méjèèjì bàbá ilẹ̀ Yorùbá làwọn méjèèjì tẹ́nìbọ̀dì ò lè dispute ẹ̀ tó bá tásìkò wọ́n jọ máa kó tàn jáde hàn fúnra wọn. Bàbá tèmi gangan làwọn ọba méjèèjì mi ìdẹ̀jẹ́ rí any one of them fin. Irú kí ni àwa kọlù mí lọ́pọlọ tí ń sọ pé bàbá wa ò ní lókù tí máa lọ àtáàkì ayé ọ̀yẹ́ ọpọlọ yẹn wò pé sí òsì nǹkan mi bẹ̀ bí wọ́n ṣe yẹ ọpọlọ ẹni tí bá àtáàkì Aláàfin. Alágbára méjì àwọn ní àjọ mọ tí wọ́n jọ dàpọ̀ ibi yẹn ṣe bí ẹnì kọ̀ọ̀kan wọn yóò ṣiṣẹ́ lára ẹnì kọ̀ọ̀kan wọn. Mo sọ ń bi wáàsí tó kọjá lọ bí bàbá wa Ọọ̀ni tèní bí wọ́n ṣe fẹ́ kálàáfíà ó jẹ tó àwọn kan ní ẹ dá wàhálà sílẹ̀ tó jẹ́ pé nígbà tí bàbá wa Abdulhamid yóò fi kú ìfẹ́ yẹn ò sí ń bẹ̀ tó nǹkan mọ́. Mo wà pẹ̀lú wọn níbi occasion yẹn Aláàfin tí ń lọ jókòó bàbá wà lórí ìdúró tí ń lọ jókòó báyìí ni bàbá wa Ọọ̀ni déwájú wọn àgbàlagbà tó ti múdi lọ sílẹ̀
wọ́n wá sọ pé Ọ̀ọ̀ni déwájú wọn á náwó báyìí wọ́n ti múdi lọ sílẹ̀ bàbá wọn Ọ̀ọ̀ni lọ fa owó yẹn dúró kán má bàa lọlẹ̀ lójijì àmọ́ bí wọ́n ṣe yẹn ó ti sọ pé ó ti dàbí ẹni pé wọ́n tẹ̀ báwọn photographer kan ṣe snap ẹ̀ nìyẹn bá ju orí afẹ́fẹ́ wọ́n bá ń pe Aláàfin tẹ̀ fún Ọ̀ọ̀ni ìní ò jẹ́ káàrin wọn dán tán tí bàbá yẹn fi jáde láyé àrùn yẹn ti dán tẹ́lẹ̀ náà mo kàn fi àsìkò yìí bẹ̀ kí ló fà á tí ìjọmọlúàbí Yorùbá ò fi kọ́ntínú mọ́ nílẹ̀ Yorùbá tó nǹkan káwọn pásítọ̀ kan ṣẹra wọn kí pásítọ̀ wa mẹ́jọ lọ bá blọ́gà kò sí tí ó bá bọ̀ ọbẹ̀ tó ju pọ́blẹ́mù lọ torí bí blọ́gà ṣe ń yẹ̀yẹ́ pásítọ̀ kejì yẹn ó ń yẹ̀yẹ́ ẹni tó gbéṣẹ́ fún náà lọ nígbà tó bá tó tà nǹkan ẹni tó gbéṣẹ́ fún yẹn náà ò ní níyì lọ́wọ́ ẹ̀ mọ́ níjọ́ wọn ò bá kọlu òun náà wọ́n ti kọlu tàkọ́kọ́ wọ́n rí i pé kò sí tó ṣẹlẹ̀ wọ́n á kọlu òun náà kò sọ́gbọ́n tó rí dá sí káàfà àtàfà ò mọ bára wọn jà bí ìjà àwọn àfà ṣe le tó lẹ̀ Yorùbá yẹn ká ní kò wọ́ ti blọ́gà ni kò ní di àdánwò báyìí wíwọ̀ táwọn kan gbé àwọn àfà lé àwọn blọ́gà lọ́wọ́ ń ló sọ ọ́ di tí àwọn àfà ò ní ìmọ̀ lọ́wọ́ àwọn èèyàn láyé ìjọ́un bíi 10-15 years ago máa pọ́nlé tí wọ́n ń gbé fáwọn àfà ni yàtọ̀ fún wà tí ń bẹ lọ́wọ́ àwọn ẹlẹ́sìn o ìyẹn náà wà bẹ́ẹ̀ àmọ́ àwọn àfáà kan ní àfa àwọn àfáà ẹgbẹ́ wọn lé blọ́gà lọ́wọ́ níjọ́ táwọn blọ́gà ó gbá return game fáwọn náà kò rẹ́rìn o bẹ́ẹ̀ náà wà láwọn ọba tẹ̀yìn ọba tẹ̀ jẹ́ bàbá wa tẹ̀ bá ti ń jẹ́ káwọn blọ́gà ó máa gbèjà yín bí àwọn bá ti ń yẹ̀yẹ́ ọba kan wọ́n ń yẹ̀yẹ́ ọba tí wọ́n láwọn ń gbèjà yẹn náà lọ́rùn torí tó bá mú wọn yẹ̀yẹ́ ọba kan successfully wọ́n á fàbọ̀ fẹ́ lòmíì náà ń ló ká ìwà ìjọmọlúàbí kúrò lára ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin bàbá wa yìí lẹ́sìn tẹ́ni àpọ́nlé abẹ́ Ọlọ́run fún yín Ọlọ́run má dà yín láàmú. ẹ wá rí gbogbo àwọn tí wọ́n gba Aláàfin lálejò nílùú Àbújá àwọn tí wọ́n jẹ́ ọmọ ọkọ Ọ̀yọ́ àníkọ́ wúlò ló fi ń jọmọ ọkọ wọ́n bí ọ nílùú kan ò wúlò síbẹ̀ ìlú tọ́sọ ẹ̀dọ́ lóríire ò wúlò ńbẹ ẹ̀ sọmọ ọkọ máa lè ní ọ́ àwọn tí wọ́n jọmọ ọkọ Honorable náà mo kí sẹ́nitọ̀ wa sẹ́nitọ̀ Yunus Akíntúndé sẹ́nitọ̀ Yunus pọ̀ lọ́kùnrin sẹ́nitọ̀ Yunus Akíntúndé gbogbo ọjọ́ tó lò láyé òní kàbánújẹ́ ẹ kú àpọ́nlé lára Aláàfin mo kí ọmọ ìyá mi Honorable Abdulhakeem Skimeh kù náwó kù nára ó kù ìná ọpọlọ ó kù gbígbé bàbá tó bí ẹ gòkè torí gbogbo ẹni tó bá ti dépò yẹn ó ti di bàbá gbogbo ọmọ ọba ó ti di gbogbo ọmọ bàbá gbogbo òdu àwọn ọmọ Ọ̀yọ́ tí mo tó rántí ṣàdúrà fún nínú wọn ni Engineer Idris wà Engineer Idris nílùú Àbújá ọlá rẹ ò ní parun o iyì rẹ ò ní wọmi lábàríkà Al-Qur'an bákan náà ni Engineer Lamidi Ìdòwú tí gbogbo ayé ń pè ní dọ́là